ó dàbí ipò ti fẹ́ máa rúgbó bọ̀ lágbolé fújì bí mo ṣe ọ̀rọ̀ yìí tí Táyé Currency lẹ kọ́kọ́ fi ìbẹ̀rẹ̀ o ọba orin Òṣùpá sí Don P ti jáde o ó sọ̀rọ̀ Ànábì pẹ̀lú sàbẹ ètò fújì àtàwẹ́wẹ́ tí sọ̀rọ̀ ó clarify ipò gangan l'Ànábì mo tún wo fídíò tó Olú Ayédè ṣe kí wá di ọtí mẹ́tàn ti sọ̀rọ̀ yanjú tí bá ní kóyè mi sáfẹ́jọ́ irọ́ dẹ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ mi ẹmọ tí mo tún lè ṣe sódìgbà tí ń bá tún bá àwọn fẹ́ lójú lágbolé fújì alódàbí ipò ti fẹ́ máa rúgbó igbó bọ̀ lágbolé fújì bí mo ṣe ọ̀rọ̀ yìí tí Táyé Currency lẹ kọ́kọ́ fi ìbẹ̀rẹ̀ o ọba orin Òṣùpá sí Don P ti jáde o àlàyé sọ̀rọ̀ Ànábì pẹ̀lú sàbẹ ètò fújì àtàwẹ́wẹ́ tí sọ̀rọ̀ ó clarify ipò gangan l'Ànábì mo tún wo fídíò tó Olú Ayédè ṣe kí wá di ọtí mẹ́tàn ti sọ̀rọ̀ yanjú tí bá ní kóyè mi sáfẹ́jọ́ irọ́ dẹ̀ ni tó dìgbà tí bá tún bá àwọn fẹ́ lójú torí ojú ìpalẹ̀ làwọn àyè fi wà ráyà alágo méjì ojú ìpalẹ̀ lẹ́yìn àyè fi wà ráyà ẹ mọ̀ pé wà náà kí burú jọ bọ́lọ̀ sáfẹ́jọ́ wà láìta láyé súnmọ́ bè láyé innocent lè jẹ́ máa dàrú tí ó máa báyé jẹ́ ṣe wá rí jàgídíjàgan táwọn ayé fojú sí ó lè jẹ́ mi ìsàyàdẹ̀ni tí ó mọ̀ ń táyé ṣe sáfẹ́jọ́ àgbàlódé àgbàlódé mo fi ń ṣe sùúrù àgbàlódé sẹ́ àgbàlódé mo fi ń ṣe sùúrù kìí ṣe pé mo ṣàgùn sáfẹ́jọ́ ẹ̀rù ò bà mí ẹ mọ̀ mi kìí ṣe pé mo ṣàgùn sáfẹ́jọ́ ẹ̀rù ò bà mí o àgbàlódé lágbolé fújì àgbàlódé mo fi ń ṣe sùúrù. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ó, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n.